Jésù aláàánú mi, ẹ máa ṣeun o bàbá. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán. Àmọ́ ohun síbẹ̀síbẹ̀, wọ́n ṣe wọn tí mo lè ṣe. Jésù aláàánú mi, ẹ máa ṣeun o bàbá. Ẹ̀yin tí TikTok, I like the TikTok, ṣe ń wò. I don't like it at all. Ẹ bá mi double tap, ẹ bá mi share. Mo wá dúpẹ́ ni. Every topic mi lórí Facebook pé message to all my supporters, fans. Yeah, I'm here to say thanks to every one of you for your support nínú ìrìnàjò 2025. Ìrìnàjò yẹn lè ó ní agbára. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ support mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kójú kó tì mí. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kí nìkan ṣayé mi. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin customer mi pátápátá. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi ra ọjà mi. Torí tí ò bá ṣe ẹ̀yin ni, ibo ni mo fẹ́ gbé ọjà mi wọ̀? Báwo ni mo ṣe fẹ́ ṣe? Báwo ni mo ṣe fẹ́ tọ́? Ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà? Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Oòduà, jákèjádò àgbáyé. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà ní France. Láti France, wọ́n á pè mí, wọ́n á ra African food. Mi ì jẹ́ sọ wípé títa àwọn ọmọ Yorùbá àtàtà báwo ni? Ìgbà wo ni mo bẹ̀rẹ̀ African food ní títà? Ìgbà wo ni mo bẹ̀rẹ̀ sí ní taṣọ? Ẹ wá wo odidi France. Kí n páàkì rice, mo ní rice, sorry, yes, mo páàkì rice ọ̀fadà náà lọ sí France. Yeah, I'm right. Kí n páàkì rice ọ̀fadà, epo, ẹja, kí n gbé lọ sí France láti Canada. Ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn ẹ̀dẹ̀ ń ṣàánú mi. Ẹ bá mi rà á. Ẹ ti mọ̀ pé kò easy. Ìlú òyìnbó dàbí ìlú wa. Tó jẹ́ pé àwọn èrò máa wọ́ yẹ́yẹ́yẹ́ ní títì. Tó bá ṣí store lénìí, wọ́n á wọbẹ̀, wọ́n á rajà. Ìlú òyìnbó dàbẹ̀. O lè wá rí ẹyẹ kó kọjá títì 2 hours 3 hours kó jẹ́ mọ́tò nìkan ló kàn máa rí tó máa lọ tó máa bọ̀. Àwọn ẹlòmíì gan tó bá fẹ́ rajà, ó máa pè lórí fóònù ni. Wọ́n á kọ́kọ́ mọ̀ bóyá nǹkan tí àwọn fẹ́ torí ẹ̀ bọ́ síta nulẹ̀, bóyá o ní ní store ẹ̀. Wọ́n á fẹ́ mọ̀ bóyá o ní. Ó lè jẹ́ nǹkan 10 lọ́fẹ́ o. Wọ́n á béèrè ẹyọ kan. Tó bá ti lè ní kò sí ẹyọ kan yẹn báyìí, wọn ò ní wá sí store yẹn nìyẹn. Wọn ò fẹ́ mọ̀ bóyá o ní gbogbo nǹkan tó kù. Wọn ò fẹ́ mọ̀ bóyá store bí tó ń lọ yẹn gan. Bóyá nǹkan tó tún fẹ́ ẹyọ kan, bóyá o máa miss nínú nǹkan yẹn. Wọn ò fẹ́ mọ̀ lóyìnbó, ọ̀rọ̀ lóyìnbó rí bẹ́ẹ̀. Lucky ni. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Oòduà, ẹ dúró tì mí, ẹ support mi. Màá gbọ́jà lọ sí France. Màá gbé lọ UK. Ṣé wá rí àwọn Amẹ́ríkà yẹn? Lẹ́yìn kí n kàn gbéra ṣá, kí n kàn lọ sí Amẹ́ríkà kí n lọ dúpẹ́ lọ́wọ́ títí wọn. Ní àwọn ará Amẹ́ríkà, kí n kàn lọ kí n lọ dúpẹ́ ni. Tó bá ṣe é ṣe fún mi kí n máa tójú bọ́lé. Kí n pín ara mi. Kí wá bẹ̀rẹ̀ sí ní ilẹ̀ Amẹ́ríkà yẹn kí n máa ní mo wá dúpẹ́ ni o. Because gbogbo ẹ̀yin mọ́mì, dádì l'Amẹ́ríkà ẹ máa jọ mí lójú. Àwọn dádì mi àgbà Lady K lẹ́yìn tó bá kí mi tán. Wọ́n ní mi ò mọ̀ bóyá yẹn máa nídìí nǹkan. Màá ní kó pè ẹ́ ṣá, ọ̀kájọ pè ẹ́ tó bá máa nídìí ẹni tì lọ́dún ẹ̀. Tó bá máa pè mí padà báyìí, wọ́n á rajà. Màá máa gbọ́ bí mọ́mì àti dádì ṣe máa ta síra wọn. Ìwọ ló máa sanwó kan tí mo fẹ́ rà, ìwọ ló máa ṣàbá Lady K rà. Gbogbo ẹ̀yin bàbá tẹ support mi. Dádì mi àpè, wọn ò ní nǹkan tó fẹ́ rà o. But wọ́n fẹ́ kí mọ́mì bá Lady K rajà. Mo mọ iye àwọn tó máa pè tó máa sọ pé Lady K, mo kàn fẹ́ make sure wípé àwa náà support ẹ̀ la ṣe fẹ́ ra nǹkan tá fẹ́ rà. Kì í ṣe pé kò sí nítòsí wa. Ó yá, afẹ́kọ̀ọ́ báyìí, páàkì ẹ̀ ló jẹ́. Gbogbo yín pátápátá mo dúpẹ́. Ẹ káàbọ̀ sórí ètò sà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin customer mi. Ẹ̀ ń ṣe customer. Gbogbo ẹ̀yin ìyá mi, bàbá mi. Gbogbo ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn. Tẹ́ ẹ̀ patronize mi. Tẹ́ ẹ̀ bá mi rajà. Tẹ́ jẹ́ kí store yìí kó débi tó dé lọ́jọ́ tòní. Because tó bá jẹ́nu kọ̀ọ̀rọ̀ lé ni mo sì ti ń tajà ni. Ibi tí mo dé mi ò ní débẹ̀. Gbogbo lòwò tí mò ń ṣe mi ò ní lè ṣe because ẹgbẹ́ kan nu bedroom mi mo ti ń tajà tẹ́lẹ̀. Kò ní síbi tí mo fẹ́ lọ́dọ̀ àwọn freezers sí because nísìnyí báyìí sí à ń ta goat meat. Ẹ̀yin tẹ́ bá nídìí goat meat ògúnfe aláwọ̀ tó gbáàsì ó wà lọ́dọ̀ Lady K African store. Ẹ̀yin tẹ́ bá nídìí ẹran màálù tó fresh dáadáa, ẹran tó gbódì kì í ṣàwọn ẹran rádaràda o. Ó wà lọ́dọ̀ Lady K African store. Ẹ̀yin tẹ́ bá nídìí àwọn tinú ẹran bíi ṣàkì, fùkù, ó wà lórí Lady K African store. Ẹ̀yin tẹ́ bá wá nídìí turkey gidi, original turkey,
ó wà ní Ladike African Store ṣé mo lè ta gbogbo yẹn nulẹ̀ mi ò lè ta tó bá yẹ pé gbà tí mo ṣí ṣọ́ọ̀bù yìí support mi láti máa bá mi rajà àti run down because ìgbà tí mo ṣí ṣọ́ọ̀bù mo mọ ìyàwó tó pè mí pé Ladike báwo ló ṣe fẹ́ ṣe àti máa san bills mo ní mo fi gbogbo ẹlẹ́fọ́ lọ́rùn Ọlọ́run á ṣe Ọlọ́run dẹ̀ bá mi ṣe láti ọwọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi rajà gbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi rajà nítorí ìdí èyí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tẹ́ bá mi rìnrìn àjò 2025 tí mo fi lè rí ní àríyé ọ̀run á bá mi darapọ̀ mọ́ yín ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ọba tó dá ayé àti ọ̀run á bá yín rin ìrìn àjò 2026 kọjá bí ẹ ṣe lérò á rìn pẹ̀lú ayọ̀ àti ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ fún yín gbogbo ẹ̀yin tẹ́ patronize mi pátápátá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kí nìkan ṣáyé gbogbo ẹ̀yin tẹ́ dúró ní dúró fans ẹ̀yin tẹ́ dúró ní dúró ìyá ẹ̀yin tẹ́ dúró ní dúró bàbá ẹ̀yin tẹ́ dúró ní dúró ẹ̀gbọ́n ẹ̀yin tẹ́ dúró ní dúró ọ̀rẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ máa bá mi share program mi pàápàá jùlọ mọ́mì mi Bọ́lá mama yìí she's a wonderful mother ìyá tó mú yes tí bá ti lè bẹ̀rẹ̀ program báyìí wọ́n ti bá mi bẹ̀rẹ̀ sí ní share tó bá flag wa lórí Facebook wá bọ́ sórí TikTok wọ́n wà lọ bá mi tẹ like wọ́n bá mi share mi ò rí wọn rí o ṣùgbọ́n màmá gbogbo ibi tí bàtà ti ta yín lẹ́sẹ̀ ní 2025 ṣáyé 2026 ìtawọ̀ yìí ọ̀run á bá mi bòórò tó ra sí fún yín mi ò ní olúgbòhùn tí mo lè fi gbàdúrà fún yín ṣùgbọ́n mo ní ohun tó ju olúgbòhùn lọ àdáni wáyé mo wá fi Ọlọ́run tó dá wa yẹn mo wá fi ṣàdúrà fún gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kí ìrìnàjò 2025 ó wọ̀ mí lọ́rùn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ support mi ó ní àwọn kan náà tó yẹ pé mo jẹ wọ́n ní special ọpẹ́ àwọn wo làwọn ẹni náà àwọn tí mo lo àkáǹtì wọn fi gbowó ọjà mi ò ní àkáǹtì sí UK a lot of people tó bá fẹ́ rajà tí bá ti sọ fún wọn pé iye báyìí ni tí bá ti ló yá àti agree o they are ready to pay o but tí bá ti sọ pé yá ẹ ṣe owó yẹn sí náírà àkáǹtì mi tó bá ti lè gbé calculation lè bá wá ní Ladike owó yẹn ti pọ̀ jù wọn ò ní rò wípé ó pọ̀ ní ìlú wa ni kò pọ̀ ní Canada owó yẹn ti pọ̀ jù gbà tí mo fẹ́ ṣe báyìí mo tí mo rí bó ṣe rí Ladike ẹ wo màmá bá yín sọ̀rọ̀ létà wọn á jápa wọn ní ìràmọ́ wọn ò ní rántí wípé táwọn bá ṣe sí náírà èmi ṣẹ̀ṣẹ̀ máa ṣe sí dọ́là lọ́dọ̀ mi bíbáyìí owó yẹn máa tún dín inú ẹ̀ náà ni màá ti bá wọn sẹ́ẹ̀dì ọjà wọn ò ní rántí gbogbo yẹn mọ́ wọn bá ti torí ẹ̀ wọn bá jápa wọn ní ìrajà lẹ́yìn tó ti agree láti fẹ́ sanwó ṣùgbọ́n torí mo ní kó ṣe sí náírà tó ti rí bí náírà yẹn ṣe pọ̀ yẹn wọn ò ní gbé gbogbo àwọn nǹkan tó máa bá bó ṣe pọ̀ ní tìlú wa yẹn wọn ò ní gbélé mọ́ kọ́ bá mi fi ojú ti Canada bí wò wọn ò ní gbélé mọ́ wá lówó yẹn ti pọ̀ jù ní wọ́n sá lọ mélòó ni mo fẹ́ sọ same thing America náà ṣùgbọ́n ló ń lo àwọn kan fún mi nínú ìrìn àjò yìí ó ṣe àkáǹtì tí mo ti fi gbowó ọjà ní UK àkáǹtì èèyàn mẹ́ta ni mo ti lò fi gba owó ọjà ẹnì kíní ó torí nǹkan kan kò bá mi gbowó ọjà mi mọ́ ó ní kó máa sanwó sàkáǹtì wọn mo ní no problem ìtẹ́tí ẹ̀ ṣẹ́gbẹ́ ti gbìyànjú ẹnì kejì wọ́n dúró tì mí no wọ́n dúró ṣùgbọ́n gbà táwọn báǹkì máa ṣe wèrè àwọn báǹkì lówó tó wọlé sàkáǹtì yẹn ti pọ̀jù tẹ́lẹ̀ lẹ́ni wá ṣe àkáǹtì ibi tó wọ́n yẹn ti wá nǹkan táwọn fi stop ní even also àkáǹtì yẹn ní bá ṣì máa lòdì sí because bàbá tó mú mi bí bàbá ni tí wọn ò fi mí ṣeré kí Ọlọ́run bá mi dúró tí wọn kó dúró táwọn ọmọ títí wọn náà bí wọ́n ṣe bàbá fún mi kí Ọlọ́run fúnra rẹ̀ nínú àánú ẹ̀ kó bá mi ṣe bàbá fún àwọn ọmọ títí wọn náà wọn kí ẹ̀ kódà táwọn èèyàn bá sanwó ọjà kí n tó mọ̀ gan wá ti pè mí ọkọ text mi Ladike owó kan ti wọlé sàkáǹtì yìí o àmàlẹ́ni tó rajà yìí ò ti send the receipt tó bá ti send ẹ̀ ni máa fi mọ̀ tẹni tó jẹ́ tó bá dẹ̀ ní send ẹ̀ báyìí máa forward ẹ̀ sí wọn wọn ní òun náà ni àwọn sọ wọ́n dúró tì mí wọ́n ẹ̀ṣẹ̀ wá bá mi mọ bọ́ ṣe máa bá mi ṣe tówó mi máa fi dọ́wọ́ mi wọ́n dúró bọ̀ sígbà tí báǹkì bẹ̀rẹ̀ sí ní yọ wọ́n lẹ́nu pé this money is too much owó yẹn wọlé kọ́ wá ṣe account bàbá òun tó fẹ́ sọ ó níye weeks tá a fi kọ́kọ́ abandon àwọn owó ọjà mi kan síbẹ̀ because tó bá ṣe wọlé tó bá ti ń pọ̀ wọ́n máa bá mi gbà jáde wọ́n á mọ bọ́ ṣe máa send kọ́ mi sí mi a ní láti abandon àwọn owó kan síbẹ̀ náà ká fi báǹkì lára balẹ̀ kó tó di kó wá bá mi gbà jáde after maybe a week àbí 2 weeks wọ́n bá mi gbowó ọjà yẹn wá sẹ́ẹ̀dẹ̀ sí mi bí ò lè lo àkáǹtì yẹn mọ́ wọ́n tún bẹ̀rẹ̀ ìrìn àjò 2025 tọ́fù fún mi gan gbogbo ojú tó wò mí nífi ìnira lo 2026 mo wá wò pé náà báwo ẹ fẹ́ máa gbowó ọjà mi ní UK báyìí ó lẹ́tí kẹ́ mo bá tún pé èèyàn kan gbogbo àwọn tí mo ń kálẹ̀ ń pa àwọn ibi tí èèyàn ọmọ Yorùbá tàtà mọ̀ ní o ṣùgbọ́n mi ní dárúkọ wọn tó róge lọ́ọ́ ṣe fún mi
bá tún pé yòókọ́ pé ẹjọ́ ẹ wá ṣàánú mi báyìí kásán báyìí káwọn dọ́bàdà no problem àkáǹtì ní jẹ́kọ̀ọ́ máa bẹ́ sọ́ọ̀sì máa dẹ́ máa bẹ́ ṣe sọ́dọ̀ ẹ̀ inú mi tún dùn ayọ̀ mi tún kún because àwọn ará UK dẹ̀ wọ́n wà amazing nínú ayé mi wọ́n rajà UK America China jàjàjà wọ́n rajà tẹ́bẹ́ yìí tí mò ń ṣe fúlégé ọlá àwọn ọmọ Yorùbá tàtà ni wọ́n rajà inú mi dùn ayọ̀ mi kún àṣẹni tó làkàtì yóò wọ́n pé owó tó máa pọ̀ tó yẹ ló máa wọlé kàkàtì wọ́n bá mi gbà wọ́n dẹ̀ bá mi ṣòwò mi sí mi kò síjà kò sí kankan lọ́tọ̀ tìgbà táwọn náà tún wá gbé mi pélé dk kí ni ti pọ̀ ju ó má jẹ́ kẹ́nìbọ̀dì sanwó sàkáǹtì ẹ̀ mọ́ mo ní wọ́n ní táwọn bá máa san tax end of the year owó yẹn máa pọ̀ ó máa kọjá bẹ́ẹ̀ mo tún sorí kò dúpọ́ lọ́run bó mo tún fẹ́ gbégbà báyìí ẹ wá wo títóbi ìyanu Ọlọ́run látijọ́ tí ẹni yẹn ti wá sọ̀rọ̀ àwọn méjì padà sanwó sàkáǹtì ẹ̀ kò wá sára UK tó rajà mọ́ ẹ wo bọ́lá ó ṣe ń ṣiṣẹ́ ebi ò dé fi ṣe bínú látijọ́ tẹ́ni yẹn ti sọ fún mi báyìí àwọn tó ti gbà káǹtì yẹn sẹ́yìn ẹlòmíì máa ní mo fẹ́ràn kan báyìí ó yá sẹ́dà káǹtì nọ́mbà àṣẹ̀dẹ̀ fún wọn ẹlòmíì ò ní sanwó lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlòmíì ò lè jẹ́ after 2 weeks lọ́mọ ẹ̀ṣẹ̀ pé ẹ ló lè díkè mo ti sẹ́ndì owó ọjà mi ò kó bá mi sẹ́ndẹ̀ so àwọn tó ti gbà káǹtì yẹn àwọn méjì wá sanwó sígbà tí yóò kọ́kọ́ sẹ́ndì yìí sí mi I was like kí ni dé tí ní kọ́ máa sanwó sàkáǹtì àwọn ọmọ kí ni mo fẹ́ ṣe mi ní choice wọ́n ti sọ sí mo ṣáàpè pé tó báyìí wọ́n ní kò sí wàhálà wọ́n máa bá mi sẹ́ndẹ̀ wọ́n dẹ̀ bá mi sẹ́ndẹ̀ ẹlòmíì ló bá tún sanwó síbẹ̀ apá abájábọ̀ kí ni mo fẹ́ ṣe báyìí kí ni lè ok mo ṣáà ti sọ fún wọn ṣe wáyé láti ìgbà yẹn àwọn ará UK wàá pè wọn wá rajà mọ́ wọn wá rajà lọ́dọ̀ ti ìjẹta ìyá mi kan bá pè mí Lady K mo fẹ́ rán aṣọ àwọn tẹ̀wá Nàìjíríà ó láṣọ kan tí mo polówó wá láwọn fáṣọ ìmú àṣọ yẹn fún wọn oníṣẹ́ máa bá mi ṣòwò yẹn sí náírà account ní no problem àwọn bá send owó sí náírà account ẹ wo bí Ọlọ́run ṣe mú mi rin ìrìn àjò yẹn mo tún wá fòpẹ́ ó tún dá Amẹ́ríkà náà mi ò lákàtì bẹ́ẹ̀ ìjíṣẹ́jà mi ní ti Amẹ́ríkà yẹn dáadáa díẹ̀ báyìí the first person tọ́kọ́ fi mí lọ́kàn balẹ̀ pé yá lo àkáǹtì mi òjijì iye ò tiẹ̀ ṣe sọ story tó lágbára ni who is calling hello ẹ ká sọ ma o yes ma bẹ́ẹ̀ ni màá bọ̀ wá shop kí ni lẹ́yìn tí 410 ok ẹ jẹ́ kí n ṣe tó mo wà lórí program ó yẹ kẹ́ rí size yìí ẹ máa rí ok ma ẹ jẹ́ kí n ṣe tán lórí program màmá pé yìí so yẹ ò tiẹ̀ ṣe sọdógún èrè àníyàn tiẹ̀ ó tún wò sùsù pé kí láti wá ṣe báyìí lẹ́dùnmarè táwọn Amẹ́ríkà bá dé máa sọ wọn máa ní zẹ́ẹ̀lì làwọn fẹ́ ṣe zẹ́ẹ̀lì ni mo lọ bank wọ́n ní a lè lo zẹ́ẹ̀lì bíbá yìí ó ga o ok mo bá tún pé ìyá mi aláàánú kan àwọn bá dúró gbágbágbá tí mi pé Lady K tó bá gbàdé ó yá jẹ́ máa bẹ́ẹ̀ sanwó ọjẹ́ sí títí di èní ìṣmọ́ ló wọ̀n gbà tó dé stage kan ọ̀hún wo àkáǹtì yẹn àwọn náà pè mí pé Lady K wọ́n máa block àkáǹtì yìí owó yìí ti pọ̀ jù mo sọ wí gbọdọ̀ mo lọ́lùwà kí láti wá ṣe báyìí wọ́n ló mọ̀ kan tó ṣẹlẹ̀ kan ní kọ́ reduce ẹ̀ díẹ̀díẹ̀ kó má máa wọlé fírí yẹn ó ti ń pọ̀ jù wọ́n máa block àkáǹtì yìí o ok mo wá ronú lọ mo rò bọ̀ mo wá pè bàbá mi kan ní ẹ̀sà wọ́n bàbá ni mò ń fèsì èèyàn bàbá lọ́mọ mi gba owó mi tó wọ́n yẹn ti ń pọ̀ jù owó tó wọlé síbẹ̀ so mi ìrẹ̀ nífẹ̀ẹ́ kọ́ block àkáǹtì yẹn ọ̀rọ̀ náà wà ní no problem ẹ gba àkáǹtì náà bá mi ẹ máa gé mọ́ra àwọn tó bá sanwó síbi kan sanwó síbi mo tún ṣe ìrìn àjò yẹn nìyẹn o but pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ìyanu ṣe kí ni ó ṣẹlẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tí ẹ gbé àkáǹtì yín sílẹ̀ fún mi láti máa fi gba owó business mi tí ẹ dẹ̀ wò pé kí ló dé ṣé wọn nìkan ni tó bá jẹ́ ẹlòmíì ní ìjọ́ tí mo sọ fún èèyàn kan pé àkáǹtì àwọn èèyàn ni mo ń lò ó ń gbà tẹ́ni ẹ sanwó ọjà mo ní ẹ send receipt yẹn máa send àkáǹtì tí mo fi gbowó wọ́n ní Lady K mo máa wo bó ṣe ń tà sí mo ní ẹ bá wọrí Ọlọ́run ò fi àwọn ìka ènìyàn abínú ẹni kò connect mi mọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tẹ́ dúró tì mí láti máa lo àkáǹtì yín fi gbowó ọjà àtẹ̀yìn tí mo ti lò tẹ́lẹ̀ àtẹ̀yìn tẹ́ ti stop mi pé má lò mọ́ owó tó wọbẹ̀ ti pọ̀ jù mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín kò dẹ̀ sẹ́ni tí ẹni tí mo lo àkáǹtì ẹ̀ tí wọ́n sọ pé àbúyá àwọn kan wá pé àwọn sanwó sàkáǹtì yín o fraud lẹ́ni yẹn Ọlọ́run ò jẹ́
tí wọ́n bá ṣe ń pè mí báyìí tó bá ti eléyìí lẹ fẹ́ òkè kó tó sanwó mo ti páàkì ẹ̀ mo ti gbélẹ̀ tó bá yẹ sẹ́ndì rìsíptì sí mi mo ti tẹkọ̀ létí mo ti lọ sẹ́ndì ọjà wọn mi ò fi ọjà kọ́sọ́mà falẹ̀ mo máa ń sọ dáadáa so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá because tí ẹ̀ bá dúró tì mí àwọn ará Amẹ́ríkà ẹlòmíì máa takú pé Lady K kò sí bóun ṣe fẹ́ san owó yẹn tó bá ti kọjá Zelle mo rí àwọn tó yẹ pé wọ́n ti torí pé wọn ò lè fi credit card wọn sanwó mo mọ iye ọjà tí mo lose tí mi ò rí tà fún wọn ṣé tẹni tó fẹ́ rajà $400 and something US ni àbí àwọn ní 500 àbáwọn ní 200 àbí tó máa ní credit card làwọn fẹ́ fi sanwó tí mo lose tí mi ò rí àwọn ọjà yẹn tà so tó bá yẹ pé àwọn ìyá ìyá àwọn bàbá ìwọ̀n help mi pẹ̀lú àkáǹtì wọn mi ì ní débi tí mo dé because ọjà yẹn ni mò ń tà mo fi yíra wọn ni mo fi ń ṣe kí ni mo fi push mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá I don't want to mention your name I don't want to come to your inbox because ẹni tá a ṣe lóore tí kò dúpẹ́ ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni I have to say this to the public so that people will know that àwọn kan dúró tì mí they really help me with my business ó tún wá ní dádì mi kan tó yẹ kí n sọ̀rọ̀ wọn bọ̀tà àwọn àmọ́ sọ̀rọ̀ tí wọ́n tún wá wò mí sísun pé Lady K mo fẹ́ support business ẹ̀ gbà gbogbo yín pátápátá ẹ̀ ní mo bòjì ọmọ mo dúpẹ́ ṣàbámi gbogbo ẹ̀yin mọ́mì Lady K gba 100,000 owó ọdún ẹni mo dúpẹ́ lọ́wọ́ yín náà ó ṣe òṣè mo rí àwọn méjì fún mi lówó ọdún which I'm so happy inú mi dùn ayọ̀ mi kún gan ṣàrí owó kékeré ó sọ ju kówó pọ̀ lọ kó má so èso rere ó di ẹ̀ṣẹ̀ sínú ayé èèyàn ọ̀tọ̀ owó kékeré téèyàn bá rí fi ṣe nǹkan gidi for example ìjọ téèyàn kọ́kọ́ send 100,000 sí mi owó ọdún lẹ́sẹ̀kẹsẹ̀ mo fi 20,000 kún mo pín fáwọn mẹ́ta Nàìjíríà mo ní kó fi ṣọdún lẹ́sẹ̀kẹsẹ̀ mo máa sọ fún yín mi ò mọ̀ ṣe kó fún mi lówó kí n dáná tó bá ti lè jẹ́ pé Lady K gbà mo dáṣẹ́ lówó ìní mi ò mọ̀ ná lẹ́sẹ̀kẹsẹ̀ that was December 25 tí màá ṣe mistake àbí 24 ìyá mi kan láti UK alájà mi fẹ́ dárúkọ wọn ọ̀tọ́ báwo program wọn ti mọ̀ páwọn ni she sent 100,000 to me owó ọdún lẹ́sẹ̀kẹsẹ̀ mo fi 20,000 sí mo pín fáwọn mẹ́ta Nàìjíríà ó yá èyí náà lọ fi ṣọdún that is me ìyá mi kan náà send owó sí mi àwọn tẹ̀ ti send owó sí mi maybe early December làwọn ti send owó ọdún sí mi 25,000 ẹsẹ̀kẹsẹ̀ mo bẹ mo pín fáwọn tí màá pín fún pé yá èyí náà gbà ẹ fi ṣọdún that is me àwọn kan wà tó jẹ́ wípé wọ́n nílò owó yẹn gan tí wọn ò dẹ̀ ní àǹfààní sí ẹni tó máa ṣàánú wọn iṣẹ́ pé mi nídìí owó mo nídìí owó burúkú bí mo ṣe wà gan gidi ṣùgbọ́n ìyàtọ̀ díẹ̀ wà ń bẹ̀ èmi sì ní òpù pókè tí bá rí ọjà tà I will have the money but àwọn kan ò ní òpù wọn lágbẹ́kẹ̀lé Nàìjíríà ti sọ wọ́n di ẹni tí ò tẹ̀ lágbẹ́kẹ̀lé kankan irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn téèyàn bá fi owó ṣàánú fún wọn kò sẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ kò sí kí ni mo pè kò sẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ support mi gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà ó ní dádì mi kan ní UK ọjọ́ tí wọ́n máa ra African food ní ọwọ́ mi kódà ẹrù yẹn gbọ́ ìdọ́dọ̀ wọn dì sí because ẹrù yẹn pọ̀ tó dẹ̀ sẹ́ni wípé orí omi ni mo gbé gbà níbi tẹ́rù yẹn pọ̀ dé ẹrù yẹn ìdọ́dọ̀ wọn dè lé lẹ́nu èmi àti wọ́n ṣe sọ̀rọ̀ lánàá kì í ṣe ọjà kékeré lọ́ra ra gbogbo oúnjẹ epo ẹja gbogbo ẹ̀ gàrí èlùbọ́ everything gbogbo ẹ̀ wọ́n rà lọ́wọ́ mi ẹ wo bíbá yìí sí UK ṣé látìgbà tó ti wà ní UK bàbá tó ti pẹ́ UK ṣé wọn ò níbi tó ti ra African food wọn ṣùgbọ́n wọ́n ṣe kí ni wọ́n wo tọlọ́run mọ́ mi lára gbogbo yín pátápátá ẹ̀ ní mo bójì ọmọ mo mọ̀ ọ́ lóore ṣẹ́rí tó jẹ́ kí wá ṣe lé ní on the first ẹ mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ ṣe program mọ́ ẹ mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ like live program bíi ti tẹ́lẹ̀ mọ̀ pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn so mo lè má tètè tún wá tamọ́ kó ti wá late so it's better I do it early kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo yín so ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà gbogbo ẹ̀yin tẹ́ ra ṣọdún mo ní dádì kan àwọn ọmọ every year láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ọjà láti last year nínú ìkọ̀rọ̀ yàrá mi yẹn ọmọ ń raṣọ fún àwọn èèyàn as gift ọdún this year náà wọ́n tún ti ra tiẹ̀ ó tẹ̀ tí lọ́dọ̀ ọ̀gán wọ́n ti pín fáwọn tó máa pín fún so gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín ó tún wá ní àwọn ọmọ mi kan náà wọ́n ti bá mi rajà mi lè ká tí bá ní wọ́n ti bá mi rajà ní 5 times wàhálà ìmọ̀ ṣe ọwọ́ ni mo wọ gáà kan níjà wọ́n bíbáyìí tí mo fi polówó ọjà ó dà ìbọn di 25 green gown báyìí ó ní mo wà lórí programu hello ma mo ṣe wà lórí programu mo ṣe bẹ̀rẹ̀ programu ni mo wà live báyìí wúmà wo no mo kàn rìkọ́ọ̀dù yẹn mo jù síbẹ̀ ni ẹ pé mi ò sọ̀rọ̀ lé lórí gan rárá mo kàn upload yẹn sórí YouTube bẹ́ẹ̀ ni èmi wà lórí live show báyìí mo wà live báyìí
No. Ìtẹ̀ wo yẹn gan pàápàá gan recording program ni. Recording wọn lẹ ń wò yẹn wo live one orí page wo lẹ ti wò orí news carrier bí ok mi lo YouTube yẹn mi ò lo YouTube yẹn mi ò lo YouTube tí mo lò báyìí sí Ìfẹ́ Olúwa show ní YouTube tí mo lò so tẹ́ bá ti type Lady K Ìfẹ́ Olúwa show ní YouTube bí a gbé YouTube tí mo lò wá ọ kí sáré send ẹ sí yẹn jẹ́ ìwọ kí send ẹ sí so that ẹ lè join mi bẹ̀ mi ò lo main YouTube mi so program tó wà wò ń bẹ òun lọ́rọ̀ mi so ìta ìsọ lọ so mo dúpẹ́ irú àwọn ọmọ mi yẹn kọ́mọ̀ tí mi aṣọ kan báyìí ni wọ́n ti pè mí irú aṣọ yẹn tí mo ń sọ yìí sí mi ò ní size wọ wọ́n ti book ẹ̀ sílẹ̀ ó láwọn skin and blouse kan náà tí mo polówó wọ́n rà ń bẹ̀ tó bá rí aṣọ kí n má ní size wọ wọ́n máa sọ fún mi pé Lady K aṣọ yẹn mo ní ìdí ẹ̀ wọ́n dé ìyàtọ̀ sẹ́ni tó yẹ pé máa láwọn nídìí aṣọ tẹ bá gbédé wọn ní ìràmọ́ tó bá ti lè láwọn nídìí ẹ̀ báyìí tí bá ti lè get ẹ̀ báyìí tí mo ti pè wọ́n pé ẹ lọ́wọ́ mà aṣọ yẹn ti dé o grandma ọmọ lọ́ọ̀yà ìlú ni ó yá jẹ́ ń wò ó ọmọ àrà ní lẹ́sẹ̀kẹsẹ̀ same tí mọ́mí mi kan náà ní Spain ṣé Spain ni mọ́mí yẹn wà bí France àwọn náà máa ń rajà ní ọwọ́ mi gan wọ́n ń wo tówó gbígbé láti bí ìlọsódìdì ọ̀hún yẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá mo mọ̀ lóore ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run bá mi sọ gbogbo yín ní ẹ̀sọ́ ayọ̀ bẹ́ẹ̀ ni búbúgà so bó ṣe jẹ́ nìyẹn so mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin alátìlẹyìn mi gbogbo ẹ̀yin ni bí ẹni èèyàn bí èèyàn gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ kójú kó tì mí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí n ṣubú gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú mi mo dúpẹ́ nísìnyí báyìí sí a tún ti láwọn new things nínú store wa ń bì báyìí tẹ́ bá fẹ́ ra iṣu tó fàyè dáadáa iṣu tó gbásìkì tó mú yes ẹ̀yin tẹ́ bá ní blender tẹ́ máa fi blend iṣu tẹ́ máa fi gúnyán mo ní iṣu tẹ́ lè fi gúnyán tó fine iṣu tó dùn tó wà pa gidi tó tú gidi mo ní ní store ẹ̀yin tẹ́ bá fẹ́ ra iṣu wà ní Lady K African store ẹ̀yin tẹ́ bá fẹ́ ra indomie ó wà ní Lady K African store ẹ fẹ́ ra ẹran ògúfe aláwọ̀ sunsun tí kì í ṣe bíbó ó wà ní Lady K African store ẹ fẹ́ ra ẹran màálù ó wà gbogbo tẹ́ bá fẹ́ ó wà lọ́dọ̀ Lady K African store ẹ fẹ́ ra body cream is available ẹ fẹ́ ra semo ẹ fẹ́ ra wheat ẹ fẹ́ ra gbogbo èkó tẹ́ bá ti fẹ́ ó wà ń bí báyìí tí ó bá ṣàtìlẹ́yìn ẹ̀yin ìyá mi ṣó máa débẹ̀ kò lè débẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹni bá wá lẹ́jọ́ mi pọ̀ kóhun joyè abáramọ́ oore jẹ wọ́n lẹ́ni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà tó kó ní lẹ́rù lọ ni tó bá jẹ́nu kọ̀rọ̀ yàrá ni mo wà mí ò lè ta gègé bread ọ̀la ń sìn wọ́n bọ̀ wá supply wa láyé bread tó gbá sí tó mú yes tó wà sweet bread gidi òyìnbó gan wá ń rà èmi mọ̀ pé òyìnbó náà mọ̀ já gègé bread òyìnbó wá ra gègé bread ní Lady K African store so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ẹ ṣé ẹ kú ìtọ́jú mi ẹ̀yin tẹ́ wá tí fún mi ní Christmas and New Year's gift pé kọjá o ẹ mọ́ sì gbàgbé next month ní birthday mi birthday mi next month February 2nd ọmọ oṣù gbogbogbò next month ni so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ bá dẹ̀ máa pa gift ọdún because mi expect pé kò yẹ kẹ́yìn fans mi tẹ̀ fún mi ní nǹkan ọdún mi ò expect ẹ o pé kò yẹ kẹ́ fún mi ní nǹkan ọdún ó dáa kò sí wàhálà tí bá ṣàtìrí yín inú mi dùn ayọ̀ mi kú tẹ́ bá ti bá mi ṣètò mi inú mi dùn ayọ̀ mi kú bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ tí bá mi rajà ṣẹ́rí kẹ́ fún mi lówó yẹn mo máa sọ láti ilẹ̀ pé kẹ́ fún mi lówó kò tẹ́ mi lọ́rùn bí kẹ́ bá mi rajà tẹ́ bá mi rajà mi ì ní náwó yẹn nà kùnà màá gbé ìṣirò lé bọ́ tẹ́ bá dáṣì mi ló pé Lady K gbà wẹ̀ mi ì lè sọ tẹ́ bá dáṣì mi ní bíyà bíi $10,000 àbí kẹ́ fún mi ní $5,000 kẹ́ fún mi ní $20,000 wàá mọ̀ pé mo máa fi owó yẹn ṣe business ni mi ì ní nínàkúnà mi nínàkúnà ìtí mo sì ní mo nínàkúnà mi ò nínàkúnà o èmi lẹ́yìn ò bẹ fún lówó ẹlẹ́dàá tó ṣàdúrà fún yín pọ̀ because wọn ò ní dáṣì mi lówó kí wá fún àwọn kan anyhow kò possible àwọn tí mo mọ̀ pé láìláàánú sọ̀rọ̀ wọn ìṣẹ̀dá wọn àrùn inú wọn tó bá ṣe ń fowó yẹn jẹun á máa ṣàdúrà fún ẹ̀yin tẹ́ fowó yẹn ránṣẹ́ àwọn ni máa fún lówó yìí o yìí tó bá dẹ̀ yọ kémi náà yọ ń bẹ̀ kí n fi jẹ pizza máa fi jẹ pizza tí ó bá dẹ̀ yọ bí sí mi láì èmi ò fáǹsì à ń ṣe oúnjẹ kan pàtàkì kan lọ títí náà kò sí tí mi lè jẹ but àwọn kan wà Nàìjíríà ṣó wọn ní pẹpẹ so irú àwọn bẹ́ẹ̀ yẹn ń sìn ẹ bá fún mi láwọn owó kékèké àwọn tájọ máa pín nìyẹn o ọ̀tá ẹ bá fẹ́ kí n fúnyàn lówó ẹ wá bá mi rajà àbí kẹ́ fún mi kẹ́ dáṣì mi ní owó gidi owó tó jọjú bíi millions ẹ wo tí mo tún wọ̀ yìí ẹ jẹ́ polówó ọjà look at it ṣé tí mi ẹ ti rí aṣọ ṣẹ́rí aṣọ tí mo wọ̀ yìí mo ní ní sizes ṣé wá rí colour eléyìí báyìí sí this one is for me ẹ rí pé tóbi lára mi mo mọ̀ mú tó tóbi ni mo ní irú colour ìgbọ̀ngàn tó jẹ́
rẹ́gí size mi gangan but because of this weather bó ṣe wà mo wọ ṣòkòtò sísàlẹ̀ mo dira sísàlẹ̀ ẹ mọ̀ pé mi ò gbó kọ́ lọ ń ṣàánú mi ní kò gbogbo òun ló jẹ́ kí n mú this big size so ẹ̀yin tẹ́ bá like style kaftan mi ẹ jẹ́ gbé ẹ̀yin tẹ́ bá like style I have it in store ó wà ní store I have it in colour but tó bá yẹ colour tí mo wọ̀ gbogbo lẹ́fẹ́ I still have one colour for this gbogbo wà jẹ́ kí n wá so that kí wọ́n bóyá èyí tí mo wọ̀ gbogbo sí gbogbo pẹ̀lú mo ní kí colour ẹ jẹ́ kí n ṣàwọn colour ẹ̀ tó wà wá ẹ̀mí ti aṣọ ìtọ́ba. Wow. Ó dà gbé mo ti taṣọ òun tán o. Òun nìyí ṣé ti irú kọ́lọ̀ tí mo wọ̀ lélẹ̀. Lọ́dà àtẹ̀yìn tẹ́ bá fẹ́ ra ẹ̀ níwọ̀n bóyá tí mo wọ̀ ní mo tà fún yín this one is for me. Ẹ máa lélẹ̀ lára mi dáadáa. Tí n bá fẹ́ wọ aṣọ fipolówó ọjà, mo máa sọ fún yín pé eléyìí tí mo wọ̀ fipolówó ọjà ni. Màá dẹ̀ mi sọ pé mo wọ aṣọ sísàlẹ̀ fi wá polówó. But this one that I'm putting on, aṣọ ọdún tèmi náà lélẹ̀. Ẹ̀yin tẹ́ bá wá like ẹ̀, bóyá ẹ̀yin ò sanra tó mi. Àbí bí mo ṣe rí ilẹ̀ ṣe rí. This one is my leggy style. Leggy size lélẹ̀ tọwọ́ mi yìí. Kò tóbi bí eléyìí tóbi lára mi but I love this. Mo fẹ́ bẹ́ẹ̀ tó ló tútù èmi ṣe oversize. So eléyìí sì yìí normal size mi lélẹ̀. Ó dẹ̀ ní gèlè. Then another colour nìyí bí ìmọ̀ pé mo ti taṣọ ìtọ́mọ́ bẹ̀yẹ̀. Another colour tún lélẹ̀. I will still check maybe I still have another colour. Ó ṣọ́ọ̀kì mi ṣá. Èmi kàn wọlé mo kàn gbọ́njà mo kàn ń ta lọ ni. Oh, let's get. Maybe go like don't they enter the big cloth in. But I create two color to share to the okay, 3 color. Oh, no, lele. Another color to lele. But 3 color to share to lele. So it's about like here. And consider you won't be about like it. And it's about the size 14. This one is size 14. Size 14, yeah. Lele is size 12. Size 12 lele, size 14 lele. So it's about size 14. And my resizing, I'm sure this one is size 14. 14, 15 lele ma fẹ́ jẹ. So, ẹ̀yin tẹ́ bá dìdí ẹ̀ kàn sí mi is available. So yàtọ̀ sí ẹ̀yin tẹ́ bá tún wá dìdí àwọn búbù ó wà. Nísìnyí àti ní machine tí mo lè fi bá yín ti aṣọ but mo fẹ́ dá machine yẹn padà. Mo fẹ́ dá padà. Mi ò like iṣẹ́. Gbà tí mo rí online ó tóbi. Gbà tó máa gbé dé ó kéré. So ó lójú aṣọ tó lè ràn because mo ti try ẹ̀ wò. Àwọn aṣọ tó bá tíìkì gan ṣe ló jáwó kàn ṣe pàkàpàkà lórí ẹ̀ ni but àwọn aṣọ tó bá fẹ́lẹ́ báyìí ó lọ lórí ẹ̀ dáadáa so máa lọ change machine yẹn so that ẹ̀yin tẹ́ bá ra aṣọ tó bá gùn jù máa bá yín tẹ̀ nísàlẹ̀ or kí n bá yín kọ̀ tẹ̀ kí n tó tẹ̀ ẹ̀yin tẹ́ bá ra aṣọ tó bá fẹ́ jù kò ní sípẹ́ tí wọ́n máa wá tailor kiri tó máa bá yín adjust ẹ̀ so ẹ̀yin tẹ́ bá ra aṣọ tó bá fẹ́ jù tape wà tí bá ti mọ̀ pókè o size bọ́ọ̀sì yín nìyí tí mo dẹ̀ ti wọ́n wò tí mo rí kó jù bẹ́ẹ̀ lọ máa bá yín tún tẹ̀ sínú so tẹ́ bá tiẹ̀ tó sọ́ra padà gan ẹ̀ tún síta without going to ilé tailor because owó tailor kò easy mo ti try ẹ̀ rí bíbá tí mo lọ báyọ̀ gé aṣọ kọ́kọ́ gé sálẹ̀ yẹn nìkan lásán kọ́dẹ̀ tẹ̀ $40 lọ́gbà so kò easy owó tailor yẹn pọ̀ $40 èló dẹ̀ ni mo taṣọ fún wọn mo taṣọ $40 wọ́n gé aṣọ $40 mo ta gáwọn yẹn ní $40 wọ́n gé ní $40 that money is too much ó ti pọ̀ ju tèmi ìyá yẹn kàn jẹ́ pé àwọn náà jẹ́yàn tó nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi lọ́ṣẹ̀ ní pé má wọrí jẹ́ kó gé mo fẹ́ aṣọ yẹn wù mí ni wọ́n fi rà mo tún sọ fún pa ó ti bá yẹn tẹ́ fi ra aṣọ dọ́gba wọ́n ní Lady K má wọrí jẹ́ kó bá mi gé so wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi ni irú gbogbo ẹ̀yin ọkàn bẹ́ẹ̀ yẹn ń sìn tí ẹ mọ̀ mí rí ẹ̀ mẹ́yẹ tó ṣu mí tẹ́lẹ̀ ń ṣàánú mi pé kí n lè jẹ́ èèyàn kí n lè ga ẹ wá sọ fún mi báwo làwọn ọmọ yóò ṣe ní pàdé aláàánú wọ́n máa pàdé aláàánú àfi tó bá yẹ pé mi ò sin Ọlọ́run nìkan ló kù wọ́n tó bá yẹ pé Ọlọ́run alààyè ni mò ń sìn tí kì í ṣe Ọlọ́run òkú tó sì tì mí láyìn tí ó tì mí lójú gbogbo omi táyé tí tẹ́ tábìlì ìbànújẹ́ kalẹ̀ níwájú yín Ọlọ́run á yí padà sọ tábìlì ayẹyẹ ayọ̀ fún yín lórúkọ Jésù àtàwọn ọmọ yín so mo dúpẹ́ gan lọ́wọ́ yín so èyí tẹ́ bá dìde aṣọ ẹ pè mí tí n bá ti dá machine yẹn padà irun mọ́bì tó pè mí sí lẹ́yìn tí wọ́n yẹn ń sìn tí bá yẹ̀ wò machine ló machine yẹn machine fi bá wọn adjust ẹ̀ nísàlẹ̀ má fi bá wọn tẹ̀ ìtọ́ bá mú bàbá wọn tẹ̀ kó tó di pé mo return ẹ̀kọ́ tí ìlú òyìnbó tún fi dá nìyẹn after that I will return it back so tá bá ti gbé mi dé máa jẹ́ kẹ́ mọ̀ wípé a ti ní machine padà but ó dá mi lójú ṣá pé next week machine mi máa wà padà tí bá ti dá yẹn padà so kò sí nǹkan tẹ́ fẹ́ tí kò sí ní Lady K African Store ọ̀la yín náà ni ẹ̀yin tẹ́ bá láwọn èèyàn ní Canada ẹni kan patronize Lady K Ìfẹ́olúwa àwọn tó bá fẹ́ work wá sí store mi they are free to come ọdún tuntun la wà lágbára Ọlọ́run gbogbo wa la máa ṣàṣeyọrí ayọ̀
gbogbo wa la máa ráàánú gbà. Ẹ̀yin tẹ́ bá need àwọn nǹkan spiritual products tẹ́lẹ̀ lò ọdún tuntun láwa yìí kò ṣe dúró wò. Ṣáájú 2026 dáwọ́ yìí ó máa sá 440 àwọn kan ti wà lálẹ́ sí o àwọn kan ti wà lọ́ndì 2 báyìí o before we know 2026 náà ti lọ nìyẹn. So ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká tọ́jú ara wa ká ṣe kíni ká mójútó ara wa. So èyí tẹ́ bá need àwọn nǹkan spiritual items náà tẹ́lẹ̀ lò maybe fún àánú àbí fún ìṣẹ́gun arọ́bí gbogbo ẹ̀ ló wà available ní Lady K African Store. Gbogbo àwọn pef tẹ́ bá fẹ́ ó wà níbí àní pef lóríṣiríṣi ó wà ní Lady K African Store. Èyí tẹ́ fẹ́ ra àwọn nǹkan tẹ́ fi ṣọpẹ́ fún ọdún tuntun ẹ pé Lady K aṣọ pẹpẹ wà gbogbo gbàlá wà lọ́fíńdà oyin gidi ó wà. Bákan náà oògùn diabetes ó wà available àti oògùn jẹ̀díjẹ̀dí láti iléeṣẹ́ TL Natural Herbal ó wà available. Èyí tẹ́ bá ti fẹ́ tí pakurumọkodo dáadáa bá ti dé máa jẹ́ kẹ́ mọ̀ ó yẹ kóun náà dé January máa jẹ́ kẹ́ mọ̀ so bó ṣe dé jẹ́ nìyẹn. Then àwọn cream wa lóríṣiríṣi náà tó bá ti dé máa jẹ́ kẹ́ mọ̀. Èyí tẹ́ bá fẹ́ ra edé wà ẹja wà àwọn edé ńláńlá is available. ẹja gbígbẹ tó fine dáadáa tó dùn. Àwọn tí ò ń ṣe elédè wa gan wọ́n wọlé wọ́n rí ẹja ó wọ̀ wọ́n lójú dé but wọ́n rà á so ẹ̀yin náà ẹ wá rẹ ẹja Thailand fish wà ńláńlá wà size by size the size tẹ́ bá fẹ́ Thailand fish wà. Ẹ má bínú mo ka kọ́mẹ́ǹtì Thailand fish wà okporoko ó wà. Then catfish is also available fún ẹ̀yin tẹ́ bá máa ń jẹ catfish tó fine dáadáa eléyìí ò dẹ̀ ṣẹja olórí so gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwa so mo dúpẹ́ gan ní ọwọ́ yín. Now kó tó dípa máa tẹ̀síwájú ṣẹ́gbọ́n new thing tó ṣẹlẹ̀ ní Nàìjíríà léde ṣẹ́rí ẹ jẹ́ ká máa kú ìpalẹ̀mọ́ Donald Trump lẹ́ẹ̀kan sí ní Nàìjíríà. Ẹ bá mi ṣí ẹ̀ṣọ́ yẹn jẹ́ ká sáré ṣe ti programu díẹ̀. Ṣẹ́rí tí Donald Trump bá máa padà wá sí Nàìjíríà ó máa dẹ́tì gan ó máa ṣe kí ni mo pè ó máa dẹ́tì gan tí Donald Trump bá padà wá sí Nàìjíríà. Àbá onílé àbá àlejò ṣàtìlára táwọn pípọ̀ yẹn tún lọ dá lẹ́nìí wọ́n tún ya wọ church wọ́n tún pa èèyàn 9. Actually ó yẹ kí n play video yẹn ni but torí community guideline mi ò ní lè play video yẹn but màá play ní the other phone bíbà ẹ máa gbọ́ mo wá MP ni o. Àwọn 9 làwọn pípọ̀ ìtú lọ pa wọ́n lọ sí police station wọ́n lọ dáná sun police station wọ́n lọ dáná sun gbogbo ọ̀kadà wọn. Meanwhile 3 days ago èèyàn mélòó ló mọ̀ pé wọ́n padà call for peace meeting ní Nàìjíríà. Èèyàn mélòó ló mọ̀ èèyàn ọdún tuntun la bọ́ sí yìí o ọdún tuntun òun la bọ́ sí yìí o ẹ má jẹ́ ká sùn o ẹ má jẹ́ ká sùn o nítorí pé kí ni ṣe rí àwọn ọ̀daràn tó wà ní Mali tó wà láwọn ìlú Áfíríkà káàkiri tí wọ́n rí nǹkan tí Donald Trump ń ṣe fún àwọn èèyàn wọn ní ìlú Nàìjíríà àwọn náà ṣì ń bọ̀ wá rọ́wọ́ wọ́n máa fi owó sowọ́ papọ̀ láti fi ojú Nàìjíríà wọn máa bò ó tó Donald Trump máa wá gbèjà wa ṣùgbọ́n àwọn tó bá ti bá lọ yẹn ṣé Donald Trump máa jí wọn dìde. Ẹ̀yin èèyàn ẹ bá mi ṣí ẹ̀ṣọ́ yìí ṣé Donald Trump máa jí wọn dìde àwọn tó bá ti bá ìrìnàjò yẹn lọ. Ó ṣe mí láàánú fún àwọn olórí wa ní Nàìjíríà kó lọ patí kó dìbò kó ṣe ṣìnà kó náwó nínàkúnà òun ni wọ́n wà after. Wọn ò sọ ọpọlọ wọn kalẹ̀ kí wọ́n ro àròjinlẹ̀ wípé nǹkan tí Donald Trump ń ṣe lọ́wọ́ yìí òótọ́ nǹkan tó dáa tó dùn ni kí ló máa wá jẹ́ outcome ẹ̀ kí ló máa jẹ́ plan àwọn ẹni bíi Gumi ti bọ́ta lẹ́ni again ó ti ṣe live broadcast live ló ṣe not recorded one ó ní ní jókòó tó ṣe lórí Facebook ni ó ní Facebook page bẹ́ẹ̀ ṣe wò mí lórí Facebook yìí bẹ́ẹ̀ náà ni Gumi ṣe ní page títí ẹ̀ náà tó sì máa ń ṣe program. Sheikh Gumi ó ní page títí ó ní platform títí ẹ̀ tóun náà máa fi ṣe program wo ló wá ń ṣe ó dá lórí program àwọn Boko Haram àti Donald Trump àtàwọn ẹlẹ́sìn. Mi ò gbọ́ language wọn but mo fi ara balẹ̀ mo jókòó mo wo broadcast tó ń ṣe yẹn mo gbọ́ nǹkan tó ń sọ níbẹ̀ mo dẹ̀ gbọ́ tó dẹ̀ mention wípé Islamic religion what does that mean? Ẹ̀yìn yẹn ló tún wá mention ó dárúkọ Donald Trump níbẹ̀ and with body language Gumi ẹ ti mọ̀ wípé nǹkan tó ń sọ nǹkan tó máa favour àwọn people ni tó máa affect Nigeria ni kí ni Nigerian government ń wò
ṣé tí wọ́n máa bọ́ tàwa ṣe ṣó padà kó ló má pọ̀kù ló sọ̀rọ̀ but mi ìfẹ́ ṣe violence ní 2026 bí ìwọ́n gbé ìfẹ́ ṣe tí bá jáde wá padà ṣe ṣó màá máa dárúkọ bàbá Tinubu báyìí màá dẹ̀ máa gbé ṣépè wàláì tí bá máa padà bọ́ta wá ṣe ṣó lórí ọ̀rọ̀ Gumi àti Nàìjíríà màá máa jẹ́ pé bàbá Tinubu olórí burúkú ni ẹ́ bí mo ṣe máa sọ nìyẹn with reason mi ò expect wípé kò yẹ kó ti arrest Gumi the most president of Nigeria tí wọ́n fail láti gbé ìgbésẹ̀ wípé ó yẹ kó ti arrest Gumi president of Nigeria wọn ò ní yìnbọn lọ́wọ́ ti tèmi lọ́gbọ́n ti tèmi o I'm not talking about another person o torí sinimá tún ní yàrá yàyí ti bẹ̀rẹ̀ nínú ọdún tuntun yìí o gbogbo èpè comment section gbogbo èpè tẹsẹ̀ sí comment section tẹ́ ń bú yàrá yàyí kiri ara ni yàrá yàyí fi sọ lọ́la àwọn ẹni bí ẹni àwọn ọmọ ọkọ tí wọ́n kì í ṣe ọmọ àlelẹ̀ Yorùbá mo fi sọra ní o sì fi ṣe business mi so 2026 la tún wọ̀ yìí ẹ bá dẹ̀ wò bóyá tẹ́ bá bú mi bí ní ka comment má fi yín rẹ́rìn gbogbo ẹni tẹ́ bá jọwọ́ yín níyà tẹ́ bá bú mi comment section ṣáà tí bá ti ka comment yìí báyìí kò máa rẹ́rìn ní pé wà wọ́n wèrè ẹ mọ̀ pé mi ò mọ rí pé bí ìṣe mọ rí pé yẹn náà ni mo ṣe máa pè yín ní wèrè so 2026 yìí èmi gan wùwà dágbádá ṣókò díẹ̀ fún yín but mi ìfẹ́ ṣe violence kí Gumi kó ṣì máa sọ̀rọ̀ nínú Nàìjíríà kó dẹ̀ ṣì máa gbẹ́nu Nàìjíríà kí àwọn Nàìjíríà police dẹ̀ ṣì máa tẹ̀lé Gumi kí Gumi dẹ̀ máa sọ fún federal government of Nigeria wípé bandit ò lè fi Nàìjíríà sílẹ̀ láyéláyé wọ̀ níbí lọ wípé tó bá wá sọ wípé dandandandan àfi káwọn bandit lọ á jẹ́ wípé Nàìjíríà fẹ́ parun Nàìjíríà is finished the video is here now mo gbé sórí YouTube mi ó fi ẹnu ara ẹ̀ sọ wípé á jẹ́ pé Nàìjíríà fẹ́ finish tí Nàìjíríà bá rò pé àwọn lè create enemy láàrin àwọn àti bandit so ẹ wá sọ fún mi ṣé bàbá Tinubu tí bá sọ pé bàbá Tinubu ti ya wèrè ṣé mo jẹ̀bi because tí wọn ò bá ya wèrè ni tí wọn ò ní kò ló mẹ́ta èèyàn tó terrorize ìlú tó jẹ́ pé tó bá sọ lẹ́jọ́ ti tò ní ẹ̀yẹ èèyàn ẹ jẹ́ ká mú settlement kúrò náà tó wà lẹ́yìn tó bá sọ lọ́jọ́ tó ní wípé ìjọba Tinubu ò dáa kí ló kọ̀sẹ̀ tí ìjọba Tinubu ò fi dáa ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ bá mi kọ sí comment section ṣé Tinubu ni ó kọ́ ní ló bá ìjọba jẹ́ ni àbá àwọn wèrè tó ní ayé lára àwọn wèrè tó ń support àwọn terrorists àwọn ló bá ìjọba jẹ́ fún Tinubu náà tó bá dé máa dárúkọ lẹ́nìí báyìí sí wọn ò ní dárúkọ gbogbo àwọn pípọ̀ yìí o ìjọba Tinubu wọn ò ní ìjọba Gumi wọn ò ní sọ pé ìjọba Gumi o wọn ò ní sọ pé ìjọba Shettima wọn ò ní sọ pé ìjọba Shettima wọn ò ní sọ pé ìjọba olórí burúkú tìlú wo ìtìjẹ wọn ò ní sọ pé ìjọba ẹ o àti Mufti àti Olúwo wọn ò ní sọ pé ìjọba wọn ni o tí bá parọ́ ẹgbẹ́ yẹn yọ ẹja mi o wọn ò ní dárúkọ pé ìjọba wọn ni bàbá Tinubu ìjọba Tinubu ló ń pariwo Tinubu dẹ̀ rí ẹni tó ń ba ìjọba ẹ̀yẹn jẹ́ ẹni tó ṣe kíni tó dá wàhálà lẹ̀ sínú ìlú tí Tinubu fi dẹni tó jẹ́ pé tí ẹlòmíì bá rí Tinubu wọ́n máa sọ Tinubu lóko pa tí bá parọ́ ẹ̀kọ́ sí comment section same to you ẹ káàbọ̀ sórí ètò ìyá mi àpò ọdún náà mà ẹjọ́ tí bá parọ́ èyàn ẹ̀kọ́ sí comment section fún mi àwọn ẹlòmíì wà láwọn tí Nàìjíríà ti hàn léèmọ̀ láwọn tó jẹ́ pé nígbà tí bàbá Tinubu débẹ̀ ní Boko Haram pa iná ògo ìdílé wọn tí wọ́n bá rí bàbá Tinubu máa sọ lókùúta parí ẹ kàn ní kí president France bó ṣe máa ń rìn láàrin ìlú tí president Ghana tó máa ń rìn tí ò ní kó escort kankan dání tí màá yẹn máa ń rìn kiri láàrin ìlú ẹ sọ pé èmi Àyọ̀ká Lady K mo challenge bàbá Tinubu tó bá tó bẹ̀ kọ́ rìn bẹ́ẹ̀ tó wọn aráàlú ò bá ní sanwó lóko pa aráàlú máa sọkò fún bàbá Tinubu wàláì kọ́ bá kọ́ security gbogbo ètò ọmọ máa drive bọ̀ yẹn táwọn èèyàn máa pariwo security làwọn èèyàn juwọ́ sí kì í ṣe bàbá Tinubu kì í ṣe bàbá ẹ jẹ́ ká sọ tọrọ síbi tọrọ wà kì í ṣe bàbá Tinubu ló juwọ́ sí àwọn security ló juwọ́ sí ẹlòmíì ṣe pé ṣàjẹ́ kí n wá àkọ́kọ́ kí n fi dúra mi nínú ẹlòmíì wà nínú ìbànújẹ́ ó dẹ̀ fẹ́ bèèkà rẹ̀ happy ló ṣe juwọ́ ló ṣe rí ẹ̀rí tí ò dénú ẹni kí bàbá Tinubu kọ́ restrict kan kọ́kọ́ restrict kọ́kọ́ rí 5 minutes kí security kọ́kọ́ bá tẹ̀lé wọn wà láwọn máa sọ àbáyé ló kópa kí ló fà tó fi dà bẹ́ẹ̀ torí nǹkan táwọn Gumi ṣe fún àwọn èèyàn nínú ìlú ni kì í ṣe pé bàbá Tinubu ló jẹ̀bi mo dẹ̀ tún lè sọ pé bàbá Tinubu náà tún wá ti jẹ̀bi báyìí nígbà tẹ́rí ikú tó ń pa àwọn èèyàn tẹ́bà tiẹ̀ lẹ́nu Nàìjíríà kẹ́kọ̀ọ́ ra lu opportunity kan tó ṣẹlẹ̀ yìí kẹfì ọ̀rá mú Gumi báyìí ṣíkí kẹ́kọ̀ọ́ ra mú kí Gumi dẹ̀ tún ṣe máa gbé ìlú gbogbo àwọn president orílẹ̀-èdè káàkiri ojú wọn ló fi wo Nàìjíríà because wọ́n rí Gumi wọ́n dẹ̀ gbọ́ gbogbo kan tó sọ Gumi ò sọ Yorùbá níbi tó bá wọn interpret ẹ̀ kiri this man is speaking English òun ló sọ ó sọ English gbogbo ayé gbọ́ bó ṣe sọ English àbí English kan àwọn ẹni obìnrin kì í ṣe pé English
English ni mo fẹ́ ju content lẹ̀ fáwọn tó ní di content lọ́dún tuntun la wà yìí àwọn kan máa ní di content gómìnà tún ṣe yọ falala àwọn Nigerian police wọ́n dẹ̀ tún ṣe protect ẹ̀ ẹjọ́ kí ló wà lára gómìnà tó protect kí wọ́n ló fẹ́ pa gómìnà ṣé bandit fẹ́ pa gómìnà bandit ò pa gómìnà why tó protect ẹ̀ okay late sí January 1st ẹyẹ yọ fídíò tí mo fẹ́ play fún wa let me bring it òtútù yóò ṣeré ẹ̀rọ ìṣòro tí sòrò fi jábọ́ àjọjọ́ ó bá dé bades gbogbo ẹ̀yin tẹ́ sẹ́ẹ̀dì kíkí sí mi mo dúpẹ́ mo mọ̀ lóore yes this is the video here video yẹn nìyí ẹ jẹ́ fún volume. ṣé bá ní ti fẹ́ pa gómìnà bá ní ti pa kí ló ń ṣẹlẹ̀ níbí báyìí. now video yẹn lélẹ̀ máa play ẹ̀ fún wa but mi ì lè show ẹ̀ lójú screen mi ì lè show ẹ̀ ọdún tuntun la wà yìí kí ló ti ń pè ẹ̀yin tí TikTok ẹ jọ̀ọ́ bá mi tap ẹ wo TikTok tuntun tí mo ẹ̀ṣẹ̀ ṣí wọ́n ti lọ report ẹ̀ strike ti wà lórí TikTok yìí warning ti wà lórí ẹ̀ TikTok tuntun ọdún tuntun la wà ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ìyá yín wàhálà yẹn yìí nìyẹn bí òfin gbowó màá tún ṣì mí ó pẹ́ mi ẹ̀yin lẹ sọ mí dẹni tó ní YouTube mẹ́ta tẹ máa report page yìí ni èmi ò kí ẹ̀ àwọn tó jókòó tó wọ monetization àwọn ló máa dùn pé àwọn ti bà page mi jẹ́ o yé monetization ti lọ èmi ò kí ẹ̀ tẹ bá ti ṣe bí olóyún búkú báyìí máa gba sẹ́gbẹ̀ẹ́ kan máa ya tún ṣì mí that is me ṣé yóò tó jẹ mí lógún when we are talking about owó is my business kì í ṣe owó àbúyàn à ń ṣe yìí ni máa jòkó tì láyé tèmi so ẹ̀yin tẹ́ report to page ẹ continue ẹ máa report to ẹ wàhálà yẹyẹ nìyẹn TikTok mo ní tó pọ̀ èmi náà sì mọ̀ pé ogun láwájà lórí social media TikTok mẹ́rin ni mo ní kí n já yín sí mẹ́rin ni mo ní tẹ́ bá ti ṣe bí olórí kórí báyìí tẹ́ ti bà page yẹn jẹ́ máa yá lọ́wọ́ tó mú TikTok mi that is me ó dẹ̀ máa ṣọ́ọ̀kì yín pé ọlọ́run tó bá mi boost ilé àtún boost yẹn náà ẹ̀yin ìyá dáadáa tẹ wá bí àtẹ̀yìn bàbá dáadáa ẹ bá mi tẹ love like ẹ follow ẹ bá wa follow ẹ bá wa like ètò tá à ń ṣe èmi ò rọ́gún iṣẹ́ that is me ṣé ẹ gbọ́ mi lady on the first sí wọ́n lọ sí church wọ́n dẹ̀ pa èèyàn mẹ́sàn-án àtàwọn ọmọ kéékèèké lady January 1st àwọn people yẹn ṣe ọṣẹ́ ní òògùn mọ́júmọ́ wọ́n lọ police station wọ́n lọ dáná sun gbogbo police station yẹn wọ́n dáná sun gbogbo ọ̀kadà meanwhile 3 days ago wọ́n call for peace láàrin àwọn àtàwọn people yìí ẹ mọ̀ pé gómìnà sọ wípé kọ́kọ́ for peace lẹ́yìn tó ti pé peace kan tí ò sí kókó wọ́n tún wá ṣe pé another peace lẹ́nujọ́ mẹ́ta ìmọ̀ ẹ̀ṣẹ̀ gbọ́gbọ́n lẹ́ni ni mo ẹ̀ṣẹ̀ gbọ́ it shock me wọn ò jẹ́ kó gbé sórí íńtánẹ́ẹ̀tì bíi ti the first one tẹ̀lé wo orílẹ̀-èdè tá wà everybody lè lọ máa múra ṣé 2026 kò sẹ́ni tó mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ kò sẹ́ni tó mọ̀ bóyá dogun bíyá dìjà kò sẹ́ni tó mọ̀ o ṣùgbọ́n ibi mọ̀ kankan wípé Donald Trump padà bọ̀ pẹ̀lú àwọn tó pa lé nìyẹn tí ò bá tiẹ̀ fẹ́ wá mọ́ tẹ́lẹ̀ ẹ gbàgbé òṣì àrògùn ẹ̀ṣẹ̀ Donald Trump padà bọ̀ in a big way because àwọn tó pa lé ní sí ọmọ kékeré wà bẹ́ẹ̀ this is the video here I can't show the video mi ì lè show video yẹn but màá play ẹ̀kẹ́ máa gbọ́ ọmọ kékeré ó wà nínú àwọn tó tún lọ pa ní ṣọ́ọ̀ṣì lé ní January 1st 2026 this same January 1st yìí náà ni wọ́n lọ sí police station tí wọ́n lọ dáná sun gbogbo nǹkan àwọn ọlọ́pàá this same January 1st wọ́n tún lọ sí another place wọ́n tún lọ pa àwọn èèyàn ṣẹ̀dẹ̀ rántí wípé Donald Trump ó make it clear fún everybody wípé tóun bá tún ti gbọ́ wípé wọ́n pa àwọn Christian òun padà bọ̀ wọ́n ti pa Christian mẹ́sàn-án lẹ́ni báyìí sí ibi tó ti lọ jíjọ ọpẹ́ sánà Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì wípé àwọn wọ 2026 kò dẹ̀ sí bó ṣe lè fọwọ́ bo fídíò yìí Donald Trump máa rí ẹjẹ́ àjọgbọ́n bó ṣe ṣẹlẹ̀. My brother, my sister, it's 1st January 2026. These people that you are seeing here, this thing happened in Jos. Just ilé ti ṣẹlẹ̀ just. Many people are celebrating New Year. Many people are crying. Many people are just. I'm telling you what happened today. Every day by day, slaughtering. And all of them are Christian. That is a Christian. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok ṣe ń gbọ́. Ẹ jẹ́ bá mi tap ẹ jọ̀ọ́ ẹ̀yin ti TikTok. In the hospital right now. Many are in the hospital with serious injury. Many are in the hospital with serious injury. Now go to my comment section. My WhatsApp channel. Ṣé ẹ gbọ́? Ẹ jọ̀ọ́ ṣé ẹ gbọ́? Nǹkan tó ń sọ àbí kákọ́ dẹ̀ tẹ̀ mọ́ MP. Àwọn mẹ́sàn-án ni wọ́n pa lẹ́nìí. Ọ̀pọ̀lọpọ̀ wà ní hospital. Láwọn tó lọ jíjọ ọpẹ́ wípé àwọn la 2025 jà
ṣẹ́rí fídíò yìí mo dẹ̀ ń wo ọmọ kékeré níbẹ̀ ẹ̀rù Ọlọ́run bà mí ẹ wá sọ fún mi Donald Trump padà wá bí kò ní padà wá. àwọn pípọ̀ ìkéde nìyí ní bí ìjọ mẹ́ta sẹ́yìn òun náà ni wọ́n lọ bọ́ọ̀bù àwọn èèyàn àwọn náà lọ bọ́ọ̀bù àwọn èèyàn ní mọ́ṣáláṣí wọ́n lọ bọ́ọ̀bù àwọn èèyàn nínú mosque àwọn Boko Haram yìí wọ́n tún wá gba church lọ lẹ́ni January 1st wọ́n pa èèyàn 9 àwọn tí wọn ò kú wọ́n wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. ṣẹ́rí ohun tó túbọ̀ mú mi sọ wípé tí bàbá bọ́ta wá ṣe ṣóò fún bàbá Tinubu lórí ọ̀rọ̀ Nàìjíríà máa gbé bàbá ṣépè gan tó bá lówó tó bá fẹ́ fún mi January yìí kọ́ dówó wọn mú ẹ gbọ́ kọ́ dìbò ìyẹn bàbá Tinubu kọ́ dìbò. ẹ wo Anthony Joshua ẹyẹ yọ ẹ má fi ayé lẹ̀ fógun Nàìjíríà kó gbé yín lọ. Anthony Joshua ní accident pápápá president of Nigeria wọ́n pè é àwọn kan ní wọ́n lọ wò lọ́spítù wọ́n fly ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ kúrò nínú Nàìjíríà kó lọ wá gba treatment ní UK tó ti wá. wọ́n dẹ̀ ń pa àwọn tálákà Ọlọ́run tí bá táyé wá má jẹ́ kí rọbí pọ̀ o. wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn ní Nàìjíríà bàbá Tinubu lọ́wọ́ àwọn tó ń pa o. ṣé ikú gidi làwọn ènìyàn ń kú ní Nàìjíríà? ṣé àwọn tí Boko Haram ń pa ṣé ikú gidi ni wọ́n kú? bàbá Tinubu ò débẹ̀ lọ́wọ́ wọn o. bàbá Tinubu ò ever bọ́ síta iye èèyàn tí bá parọ́ ẹ já mi ní comment section. bàbá Tinubu ò ever bọ́ síta rí kí bàbá wá sọ̀rọ̀ nípa àwọn tí àwọn pípọ̀ ìpa. kí bàbá tiẹ̀ ṣe kíni kí wọ́n bá àwọn ẹbí wọn dárò. ṣùgbọ́n Anthony Joshua ó jẹ́ ẹni tó fi oúnjẹ sí ẹnu fún àwọn olóṣèlú Nàìjíríà. Yes, Anthony Joshua ó fi oúnjẹ sí ẹnu àwọn olóṣèlú Nàìjíríà. ó contribute sí ògo ìlú Nàìjíríà tí àwọn pípọ̀ yìí ń jalè ẹ̀ àwọn olóṣèlú Nàìjíríà tó ń jalè ẹ̀. wọ́n lè kí ẹ̀ fún o wọ́n lè kí ẹ̀ fún o wọ́n ti gbàgbé pé Anthony Joshua kò lórí méjì orí kan lòun náà ni. ṣé ẹ mọ iye àwọn tó jẹ́ wípé accident Boko Haram ló pa wọ́n kì í ṣe accident pé driver speed ju o. ẹ wò bóyá kì í ṣe ọ̀rọ̀ adákẹ́ because gbogbo ẹ̀ náà ìyà tó jẹ wá ní Nàìjíríà lolúwẹ̀ẹ́ torí ẹ̀ sọ̀rọ̀ ibẹ̀ náà délẹ́bẹ̀ tí máa rí àwọn ọmọ àlè Nàìjíríà tó tún máa àtáàkì yìí máa bu yín. ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí live show kó yọ lẹ́ẹ̀mí mi. gbogbo atótónu lẹ́ni on the first ní sáwọn kọ́wọ́ mi tó ti ṣe fàájì kò sẹ́ni tó rán mi iṣẹ́ o but ìfẹ́ tí mo ní sí ìran mi mo ṣáná sí kámẹ́rà lẹ́ni pé jẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá mi rajà kí n tún fi ìyẹn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ká ṣíra wa níyè ká jẹ́ kí oníkálukú mọ̀ wípé 2026 yẹn má ìjókòó tẹ́tẹ́rẹ́tẹ́ ẹ má sùn ó léwu o. níwọ̀nba ìgbà tí ogun Donald Trump àtogun Boko Haram ò tí ì parí tó ṣùgbọ́n bára wọn ó pò tí Boko Haram náà dẹ̀ ń gífù signal tí Donald Trump náà wọn ò fẹ́ rí mọ́ ni kóhun gbọ́ wípé wọ́n pa àwọn church member wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá tún wá fún ní signal gidi lẹ́ni on the first wọ́n lọ pa èèyàn 9 ní church àwọn kan wà lọ́spítù lẹ́yìn téèyàn olówó fẹ́ ríru signal yẹn. òun ló jẹ́ kí wá rojú atótó ń tòtóbi yìí o. ìbẹ̀dẹ̀lẹ̀ tún ti máa rí àwọn ọmọ Yorùbá kan tó máa kọ́ sí comment section tó máa bú ẹ. meanwhile tó lóun bá dẹ̀ ṣe tó lùwẹ̀ jàjàyè bá ṣe pariwo wípé ká bọ́ nínú ìgbèkùn yìí tó lóun ṣe ta bọ́ nínú ìgbèkùn àwọn olórí burúkú ní kọ́mẹ̀ntì sọnù ẹlòmíì bẹ̀ wá ka kọ́mẹ̀ntì ẹ̀ báyìí láti ìsàlẹ̀ ẹnu wa á dẹ̀ kó ẹ báyìí èbí àgbí ẹ pé wò kó tó lórí burúkú ikọ̀ ọmọ àjèrè lẹ́yẹ o ọmọ àjèrè o kí wàá lolúwo kúkú ṣẹlẹ̀ ní gbálágún fún kó máa wòrán that is why tí mi ò ṣe bọ́ta gbà mí kì í ṣe pé bẹ́ẹ̀ ni mo busy tó that is why tí mi ò ṣe bọ́ta gbà mí. now ẹ wo gbogbo àwọn tó jẹ́ wípé accident Boko Haram ló pa wọ́n ìjẹ́ bàbá Tinubu sọ̀rọ̀ nítorí pé kíni wọ́n ti ka gbogbo yín gbogbo àwa tó kù díẹ̀ káàtó fún Nàìjíríà wọ́n ti kà wá kún waste product tí wọ́n bá kà wá kún waste product ni ògo Nàìjíríà ní Joshua bẹ́ẹ̀ ni òun náà ni mo sọ ṣé èmi àti yín dádì mi Ọláwálé ṣé èmi àti yín ṣàwádìí òun ṣe ògo Nàìjíríà ni àwọn tí Boko Haram pa ṣé wọ́n ṣe ògo Nàìjíríà ni why tí wọn ò dìde fún àwọn yẹn náà why tí wọn lọ ṣàbẹ̀wò fún wọn ibi tẹ́ bá ti mọ̀ wípé tó bá fi ayé ẹ sílẹ̀ gbogbo Boko Haram já ẹ̀ ó lọ píó fẹ́fẹ́fẹ́ nìyẹn lẹ́yìn kó ní kálukú tètè mọ̀ bí wọ́n ṣe máa gbé ara dì bọ́ ṣe máa pìpì ara wọn for 2026 kó ní kálukú tètè mọ̀ dúdú tó máa da ọ̀run lásì ní 2026.
That is why tí mi ò ṣe fẹ́ bọ́ta because mi ìfẹ́ bèbú mo sọ fún lọ pé anything èbú kó bá mi bú kúrò mo dẹ̀ rí wípé àwọn olóṣèlú Nàìjíríà wọn ò gbọ́ sùúrù ṣé iṣu tí mo ra fi fàájì ṣe sí ẹ pé kò ní dọ́dọ̀ Nàìjíríà politician sọ̀kọ̀ but tó bá yẹ pé ṣe ni mo ti bọ́ta tí mo sí bàbá Tinubu olórí burúkú ní apààyàn ní yí ìkà ní yí wọ́n á bá mi ṣí ẹ̀ kó tó pé 3 hours kódà mi ìdí tí kúrò lórí show yìí ó máa dọ́dọ̀ gbogbo àwọn ọmọọṣẹ́ Tinubu ó máa dọ́dọ̀ gbogbo àwọn Nàìjíríà politicians ṣùgbọ́n bí mo ṣe ń sọ yìí sí kò ní débẹ̀ kí ni Anthony Joshua fi ṣorí tí àwọn kò fi ṣe àwọn kò wà nílùú Nàìjíríà yẹn tó jẹ́ wípé Nàìjíríà dúró tí wọ́n ni wọ́n máa ní ògo wọ́n máa ní ọlá bíi ti Anthony Joshua gbogbo ògo tí Anthony Joshua bá gbé wọ̀lú Nàìjíríà ṣé Nàìjíríà ló sọ́dà bẹ́ẹ̀ ni ṣó jèrè Nàìjíríà ṣé Anthony Joshua ẹ jẹ́ bá bìrẹ̀ jẹ́ sáì fẹ́ kiri you get it. Anthony Joshua ṣé Nàìjíríà ló sọ́dà bẹ́ẹ̀ ẹ wo ìlú òyìnbó àmàdé wọ́n gba child benefit ìjọba ń try wọ́n báyọ̀ mójútó ọmọ wọ́n báyọ̀ support ọmọ wọ́n ṣe gbá tọmọ bá lọ sí school ìjọba máa fún ní support ẹ jẹ́ bá wa tẹ like lórí TikTok ẹ jọ̀ọ́ ó fẹ́ lẹ́dùnmarè bẹ̀yìn ìjọba máa fún ní kiri ìjọba máa fún ní this ìjọba máa fún ní that ìlú òyìnbó irú ọmọ bẹ́ẹ̀ tó bá là tó wá padà di ògo fún ìlú yẹn ìjọba ìlú yẹn ló gbede bẹ́ẹ̀ ṣé ìjọba ìlú Nàìjíríà ló sọ Anthony Joshua di ògo tí wọ́n jẹ nísìn Anthony Joshua kò jèrè Nàìjíríà ló jèrè ẹ̀ because ògo ló jẹ́ fún Nàìjíríà àìmọye àwọn ọmọ tó wà tó jẹ́ wípé àìsí olùrànlọ́wọ́ àìsí aláfẹ̀yìntì àìsí ẹni tó máa fà wọ́n lọ́wọ́ sókè òun ni wọ́n ṣe parẹ́ mọ́ ìlú Nàìjíríà yẹn lára òun ni wọ́n ṣe parẹ́ pátápátá tí kò sẹ́ni tó gbúrò wọn nílùú Nàìjíríà yẹn òun ló fà tó bá jẹ́ pé wọ́n rí àwọn Nàìjíríà politicians support àwọn òbí wọn ni àwọn ọmọ yẹn náà di ògo àgbáyé tó máa wá oúnjẹ sí orí tébù fún àwọn Nàìjíríà politicians bíi ti Joshua ìdí nìyẹn tẹ́ everybody fi gbọdọ̀ wà talat ẹ má jẹ́ ká jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ ní 2026 ẹ má jẹ́ ká jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ ní 2026 kí iná burúkú kó má bàa ṣe kí ni kó má bàa jó wa my TikTok name Lady K backup là ń lò sí. See the other one, yeah, the first one, yeah, what is yama ó ti party. Lady K backup. Tẹ́ bá ti type Lady K agbe wa be báyìí. Ṣé gbọ́ mi. Ọdún tá wà yìí. Ẹ jẹ́ ká wà talat. Ẹ jẹ́ ká mọ̀ ko tá ń ṣe. Ẹ jẹ́ ká máa wo tá bá ṣe go lọ síwájú báyìí. Ká bá tètè go padà sẹ́yìn. Wípé tó wípé kíni. A lè sọ pé báyìí ló ti máa ya, ó lọ padà ya báyìí. Donald Trump ò ní gbọ́. Boko Haram ò ní gbà. Boko Haram ò ní gbà ẹ wo àwọn Arewa ẹ wo àwọn mùsùlùmí àwọn Fúlàní gan wọ́n jáde wọ́n gbé against Gumi wípé kíní ti pọ̀ jù àwọn ò support Gumi gbogbo nǹkan tí Gumi ṣe àwọn ò lọ́wọ́ sí president òdẹ̀rí kankan ṣe fún ṣùgbọ́n tó bá jẹ́ pé èmi ni mo bọ́ta ń sìn tí mo bẹ̀rẹ̀ sí ní embrace àwọn terrorists tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa tí mo sọ̀rọ̀ wọn ní dáadáa tí mo sọ wípé federal government ló jẹ̀bi wọn federal government á ti fi Interpol wá rí owó Interpol tó bá fi wá gbé mi ṣùgbọ́n gómìnà tó wà nínú Nàìjíríà tó sọpọ́tì bandit tí ò nídìí kọ́ wá owó Interpol kọ́kọ́ kiri wọn ò rí mú o wọn ò rí kankan ṣe fún o wọn ò rí kankan ṣe fún ẹ wà àtìgbà tó ti ń pa àwọn èèyàn nípakúpa gómìnà yẹn fà bọ́ síta rí kó sympathize pẹ̀lú gbogbo àwọn táwọn pípì pa ṣùgbọ́n nígbà tí Donald Trump ju bọ́ọ̀bù ẹyọ kan fún wọn kí lẹ gbọ́ tí gómìnà sọ gómìnà ní pé nǹkan tí ò dá ni wọ́n ṣe yìí kò yẹ kó pa àwọn pípì yẹn èèyàn wa ni wọ́n ara wa ni wọ́n ṣe ló yẹ kọ́kọ́ for peace àwọn tó wá pa yẹn ṣé wọn ò ṣẹlẹ̀ mi ni ẹ̀yin yẹn ìbàbẹ jẹ́ ká jí 2026 la wà yìí o 2026 la wà yìí o 2026 ò ní lọ lásán o aṣọ ìṣòro fún wa o ẹ jẹ́ ká gbọ́ àwọn tó pa just 2 minute video náà ni kò ṣe video kan tó gùn lọ títí ó yá. Telegram, I'll post the pictures and the videos there. More is still coming. More is still coming. Even maybe yesterday, that first night, the this one gone down police station there. Ṣé gbọ́? I will still post those videos. Gbogbo àwọn ibi tí wọ́n ti lọ ṣọṣẹ́ òun lẹ́ni ìka yìí o Ondo ó ti gbàlejò àwọn ará Ondo fídíò tàwọn ará Ondo ó wà lọ́wọ́ mi ó wà ní ọwọ́ mi tí àwọn ará Ondo fi sọ wípé wọ́n ti wá ṣe ọṣẹ́ fún wọn lẹ́ni January 1st ọlọ́ṣọṣẹ́ fún àwọn ará Ondo. Ọmọ Yorùbá ẹ jẹ́ ají o ẹ má jẹ́ aṣọ tẹ́tẹ́rẹ́tẹ́ ní 2026 o ẹ wá ra ohun tí mò ń ta mi ìwọ́jọ́ jù bẹ́ẹ̀ lọ Jésù Olúwa wa àmín. Akéwùgbà Gbódùrú ti sọ̀rọ̀ sí wọn lónìí á dá fún yín
màá lọ wá program yẹn màá gbé wá. Àwọn èèyàn ti bọ́ síta wọ́n sọ̀rọ̀ wípé kí ni àṣírí tó wà láàrin president àti Gumi tí Gumi fi ń ṣe báyìí tí wọn ò rí kankan ṣe fún ẹyẹ èèyàn. Nígbà tí Buhari wà lórí oyè Sunday Igboho ò ṣe kankan o tó fi ní kó lọ pa o. Sunday Igboho ò ṣe anything o tí Gumi fi ní kó lọ pa o tí Buhari fi ní kó lọ pa o. Ọmọ Yorùbá wà lórí oyè ìsìn, ọmọ Fúlàní ó dẹ̀ ba ìjọba yẹn jẹ́, ó dẹ̀ support evil, ó support àwọn apayọ̀. Ọmọ Yorùbá ò rí kankan sọ sí pé kó lọ pa o. Tó bá jẹ́ wípé Fúlàní ló wà bẹ́ẹ̀ tí ọmọ Yorùbá kó wá ń ṣe irú nǹkan tí Gumi ń ṣe yìí, wọ́n ti ní kó lọ àárẹ̀ ẹ̀sẹ̀ kó lọ pa o. Yorùbá ẹ jẹ́ ají o, ẹ jẹ́ ají o, ẹ bá wa ṣí ètò ojú òní tí wa gara òní dá wa fún àǹfààní èyí tí ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Gbogbo olówó látàrí Lady K African Store a ní iṣu tó fàì tó ṣe fi gúnyán tó yẹ tẹ bá blend ẹ báyìí iṣu yẹn dẹ̀ tú dáadáa, tẹ bá blend ẹ báyìí iyán yìí máa ṣe kíni ó máa jáde níbi ìtọ́ gúnlódó. Ó wà available tó bá dẹ̀ yẹ ṣe lẹ fẹ́ ṣe jẹ náà ó fàì ó jẹ ẹyin ni mo fi jẹ láàárọ̀ yìí. Iṣu àtẹyin tó gbàsíkì ó wà, ẹyin nìkan láti ní store wa tó bá ti dípò àwọn èèyàn tuntun ti béèrè fún yẹn náà sí ababalẹ́yìn náà ní store wa bíbáyìí. So Indomie ẹ̀yin tẹ bá fẹ́ ra Indomie kátọ̀kátọ̀ both onions and chicken gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store. Ẹ̀yin tẹ fẹ́ ra ẹran ògúnfe aláwọ̀ ó wà ní Lady K African Store. Ẹ fẹ́ ra àwọn tinú ẹran bíi ìṣákì fùkù ó wà ní Lady K African Store. Ẹ fẹ́ ra turkey ó wà ní Lady K African Store. Ẹ fẹ́ ra ẹran màálù tí ò léegun ó wà ní Lady K African Store. Bákan náà àwọn aṣọ jewelries gbogbo oúnjẹ tilẹ̀ wa ẹja gbígbẹ lóríṣiríṣi èdè ńláńlá bákìtìbákìtì gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store. Ẹ̀gúsí lílọ̀ ó wà, epo pupa ó wà, gbogbo nǹkan tẹ́nu jẹ from A to Z gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store. Ẹ pè mí kẹ́lá patronize mi o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá gbogbo ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ wa ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ ṣé gbogbo ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn ẹ ṣé mo dúpẹ́ gan lọ́wọ́ yín o. So TikTok mo wò bóyá kí n continue program lórí TikTok ni bóyá ká dẹ̀ra ẹ̀ẹ́dì ẹ̀ báyìí so a tún máa fi ayọ̀ àti àlàáfíà a tún máa fi pàdé. Dáàdì mi tó béèrè fún TikTok dé mo bí ẹ̀ṣẹ́ ti gẹ̀ẹ́tì ẹ̀ ẹ kọ type Lady K backup ó máa gbé wá backup page lélẹ̀ tí mo lò ẹ ṣé gan mo dúpẹ́ o ó dàbọ̀. Ẹ̀yin ti TikTok